Kindly subscribe to our YouTube channel. See how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Oluwatoyin Òkì orí Gboah TV la wà. Kí ló ń ṣẹlẹ̀ gangan? A wà ní red carpet movie premiere Elegbenla. Ta ló wà pẹ̀lú mi lórí red carpet? Olóòtú gangan fúnra wọn. Ẹni tó ṣeré yìí, àwọn gangan la ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Motunrayo Oluwakemi. Ẹ káàsán ma. Ẹ káàsán. Ojú yín máa gún régé. Ẹ ṣé gan ma. Ṣàlàáfíà lẹ wà. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè báyìí náà pé movie premiere Elegbenla orúkọ yẹn ó bá èmi lẹ́rù wọ́n ní Elegbenla ṣé lè sọ díẹ̀ fún wa nípa sinimá náà. Elegbenla jẹ́ movie tí mi ò plan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìsọlá ọlọ́kọ mẹ́ta ni mo kọ́kọ́ ṣe. So òun ni mo plan pé mo fẹ́ launch. Ìgbà tó wá yá marketer mi sọ pé òun fẹ́ gbé jáde pé as in movie yẹn pé àwọn ò lè wait láti release ẹ̀. Mo wá wà ní location ọjọ́ kan èmi àti bàbá tí àjọ wa ń ṣẹ̀fẹ̀. So bàbá tí ṣe sọ fún mi jẹ́ pé àpò Motunrayo lọ release film kan kò dẹ̀ lọ sọ ní Elegbenla ipe torí àwọn kan mọ̀ pé nǹkan tó kàn ring ní etí àwọn nìyẹn. So bí mo yẹ délé mo kàn gba Elegbenla ìwé tí Elegbenla mo kàn pé writer mi ni pé kó jọ pé mo ní story kan tí mo fẹ́ kọ pé bọ̀ Elegbenla tí bàbá tí fún mi ó ráì mọ́ storyline yẹn pé kó jọ kó ṣàṣàyè bá mi kọ mo ṣáà pé ká kúkú ká ṣe ká dẹ̀ fi ṣe premiere yẹn ká launch ẹ̀ mọ́. Ìyẹn náà dà sinimá Elegbenla kí ni nǹkan gbòógì tí ìtàn náà ẹ fẹ́ kó kọ́ àwọn olólùfẹ́ yín tí ó máa wo sinimá yìí. Elegbenla dá lórí àwọn ọ̀rẹ́ mẹ́ta kan tó jẹ́ pé wọ́n ń ṣe ìlara ìkan lára wọn. So ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé káyé ṣe ìlara ọmọlàkejì wa mọ́. Tá bá ti rí ẹni tó ń ṣe rere kí ni wọ́n máa dùn sí nǹkan tó ń ṣe káde má máa ṣèkà fún ọmọlàkejì wa mọ́ torí tá bá ṣèkà lénìí ó lè padà wá dá sórí wa lọ́la. So nǹkan tí Elegbenla wà all about nìyẹn. Ẹ̀yin olólùfẹ́ wa wọ́n ní adìyẹ ìrànà kì í ṣohun àjẹgbé o nǹkan tẹ́ bá ṣe ó ń padà bọ̀ wá bá wa lórí sinimá movie premiere Elegbenla la wà. Ẹ jẹ́ kí n tún béèrè pé kí ni nǹkan tí lọ́wọ́lọ́wọ́ báyà wà ní movie premiere yín kí ni nǹkan tí ẹ ń retí kó ṣẹlẹ̀ ní agbo lénìí. What are your expectations on today's movie premiere? I'm still looking up to God. Ọlọ́run ojú Ọlọ́run ni mò ń wò bọ̀ mo fẹ́ kí everything kó lọ bí mo ṣe fẹ́ mo fẹ́ kí àwọn èèyàn kí ni wọ́n dùn kí n dá everybody lára yá kí wọ́n má regret pé wọ́n wá sí ìbàlẹ̀ ni kémi náà má dẹ̀ regret pé mo ṣe launching yìí lẹ́ni. Aṣọ yín yìí. Lady kan ló mọ̀ ṣá dó mi really mọ orúkọ ẹ̀ dáadáa bọ̀ èèyàn kan ló kàn introduce ẹ̀ sí mi ṣá at the end of the day tó dẹ̀ máa ràn Tolú lórúkọ ẹ̀ in fact mo really love style náà. Ṣé ó possible kẹ́ turn around there let me help you. Wow. 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 Elegbenla ni lóòótọ́ àwọn òṣèré wo ló kó ipa nínú sinimá Elegbenla? Afeez Ọwọ́ ní Adéníyì Johnson Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá Títílọ́lá Ọ̀ṣínáwọ̀ Lọ́lá Ìdíjẹ àti Akínọlá Ìyá and many more. Nígbà tí ẹ ń ya sinimá yìí ǹjẹ́ ó ní ìdojúkọ kankan tí ó dé bá yín nígbà tí ẹ wà ní oko sinimá tí ẹ fẹ́ kí àwọn aráalé kí wọ́n gbọ́ kí wọ́n tiẹ̀ fi ṣe àríkọ́gbọ́n díẹ̀ ńbẹ̀? Ọlọ́run ò jẹ́ o ó lọ successful in fact inú wa gan dùn I believe ojo oru ọ̀hún kankan ò ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ ká ṣe bá ṣe fẹ́ àti bá ṣe fẹ́ ju bá ṣe lérò gan lọ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò rí ìdíwọ́ kankan. Ẹ ṣé gan, thank you. Ẹ ṣé mo really appreciate it. Keep watching Gboah TV. Ṣé mo try? Lórí red carpet movie premiere Elegbenla ni a wà àlejò mi titun wà pẹ̀lú wa ń sìn ẹ káàsán mà ẹ jọ̀ọ́ máa kí lórúkọ yín. Mrs. Oluwakemi. Mrs. Oluwakemi Motunrayo Oluwakemi ẹ jọ̀ọ́ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti olóòtú sinimá Elegbenla? Èmi ni mọ́mì ẹ̀. Ẹ̀yin ni màmá o Olúwa dá màmá sí fún wa màmá o Olúwa dá màmá sí fún wa màmá ẹ jẹ́ ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ jọ̀ọ́ ẹ kọ́ tẹ́tí ẹ kọ́kọ́ bá wa ṣàdúrà fún ọmọ yín ní ọjọ́ tòní yìí. Dúpẹ́ lọ́wọ́ Olúwa wípé ọjọ́ ìní ṣojú mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nǹkan tá a fẹ́ ṣe lénìí ó jẹ́ nǹkan àkọ́kọ́ tọmọ mi fẹ́ ṣe ní agbára Ọlọ́run ní agbára àkúnlẹ̀ àbẹ̀mọ́ Olúwa bá mi gbé ọwọ́ ẹ̀ sókè Olúwa jẹ́ kó débi gíga ọ̀fọ̀ ayé ò ní bà ìràwọ̀ ẹ̀ ò ní wọ́ mi mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n bá wa gbárùkù ti nǹkan tá a fẹ́ ṣe lénìí yìí pé ìfẹ́ tí wọ́n ní sí ọmọ mi láti wá dúró tí Olúwa dúró tàwọn náà Olúwa ò ní yà wọ́n
ìràwọ̀ tí wọn náà ò ní wọ mi òkè òkè lọ́la gbogbo wọn máa lọ Olúwa wà pẹ̀lú wọn wọn ò ní bọ́ sọ́wọ́ ayé ọ̀fọ̀ ayé ò ní bá wọn iléeṣẹ́ wọn ò ní dìṣẹ́ mọ́ wọn lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ṣe. Inú mi dùn láti bá màmá olóòtú sinimá Elegbenla sọ̀rọ̀ ṣe rí pé nǹkan tí àwọn ọmọ wa bá ń ṣe àwa òbí kí ló yẹ ká máa ṣe ó yẹ ká máa support wọn ká máa gbárùkù tì wọn. Màmá ẹ wá jẹ́ kí n fi opportunity béèrè lọ́wọ́ yín pé iṣẹ́ tọmọ yín ń ṣe láti ìbẹ̀rẹ̀ tán ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé ẹ lọ́wọ́ sí i àbí ẹ fìgbà kan sọ wípé wo mi ì fẹ́ kó tiẹ̀ ṣe iṣẹ́ olóṣèré yìí. Ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ní wípé a sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé àfẹ́ kó ṣe ṣùgbọ́n gbà tó dẹ̀ sọ pé òun ni òun fẹ́ yàn láàyò àfàdúrà tì pé k'Olúwa kó wà pẹ̀lú ẹ̀ k'Olúwa dẹ̀ túbọ̀ gbé lọ síbi gíga gbogbo ibi táwọn tán ti ń ṣe tí wọ́n ti dé k'Olúwa bá mi gbéga jù bẹ́ẹ̀ lọ k'Olúwa dẹ̀ wà pẹ̀lú àwọn tó bá ń bẹ̀ náà kí àwọn gbogbo wọn má wọ mi. Àmì àṣẹ. Mama. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.